Tọ́ mo kí gbogbo èèyàn ọmọ ẹgbẹ́ Golden Room YouTube channel pátápátá wípé ẹ kú àkókò yìí, ọlọ́mbà ò ní fi wálẹ̀ o, àṣetò ní débára gbọ́rọ̀ Ọlọ́run. Èmi tí náà ni Prophet Àpáta Àgbàníkùn. Eléyìí tí mo mú wáyé là ń pè ní Ogun Ajeogun Asina ẹ̀ẹ̀kan lọ́dún. Bẹ́ẹ̀ ni Ogun Ajeogun Asina ẹ̀ẹ̀kan lọ́dún. Ìyẹn túmọ̀ sí pé ẹ̀ẹ̀kan la máa ń wẹ̀ láàrin ọdún kan. Tó bá wẹ̀ nínú ọdún, ó tún dọdún tó ń bọ̀. Gbogbo oògùn tó bá ti ń ṣe yóò máa jẹ mọ́ ọ lára. Tí wọn náà bá ṣíra rẹ lò, bẹ́ẹ̀ dẹ̀ ni ó dẹ̀ máa ń ṣínà tààrà. Ẹ gbọ́, bẹ́ẹ̀ ni ó máa ń ṣínà dáadáa. Ewé là ń pè ní ewé kùjẹ́kùjẹ́. Bẹ́ẹ̀ ni kùjẹ́kùjẹ́ kan ò ní ṣe tiẹ̀ kó má jẹ́. Ẹ ti rí báwọn. Ewé kùjẹ́kùjẹ́ rèé. Tọ́ báwo la ṣe ń ṣe? Ẹ bá mi mú odidi orógbó kan. Ẹ rí orógbó yìí. Yorùbá ń pè, English pè ní bitter kola àbí? Bẹ́ẹ̀ ni ẹ bá mi mú odidi orógbó. Ẹ bá ń gbé sódò, ẹ gun kó kúnná dáadáa. Ó ti kúnná. Tọ́ ẹ bá mi kó ewé kùjẹ́kùjẹ́ yìí. Ẹ bá mi kó ewé kùjẹ́kùjẹ́ yìí. Tútù òjọ́ ni o. Ẹ bá mi kó lé lórí. Ẹ bá ń gun mọ́. Bí ẹ bá ti gun mọ́ dáadáa, ẹ bá mi fi po ọṣẹ ìwẹ̀ kan péré. Ẹ ti bá mi po ọṣẹ ìwẹ̀ kan péré. Bá mi kọ̀ọ̀kan mẹ́. Bá ti fi po ọṣẹ ìwẹ̀ kan tẹ́lẹ̀ wẹ̀ lálẹ́ lẹ́ẹ̀kan náà. Tọ́ ẹ wá ju ọṣẹ yẹn sínú kànkàn ìbílẹ̀ yìí. Ẹ jù sínú ẹ̀. Ẹ lẹ̀ ọṣẹ yìí sínú kànkàn ìbílẹ̀. Tó bá ti di nǹkan bí aago mọ́kànlá, aago mẹ́wàá sí aago mẹ́kànlá alẹ́, tí ẹ mọ̀ pé ẹni jáde mọ́ aago méjìlá ò gbọdọ̀ lò bá wà níbi tí a ti fẹ́ wẹ̀ sẹ́yìn. Ìta gbangba kí wọ́n ọṣẹ yìí ní balùwẹ̀. Ìta gbangba láti máa ń wẹ̀. Bẹ́ẹ̀ ni ẹni tí ọ̀nà bá dí mọ́ kó wẹ̀wẹ̀ yìí. Gbogbo iṣẹ́ àyọnú àwọn àṣejẹ tó ti jẹ tẹ́lẹ̀ gbogbo ẹ máa jí padà. Bẹ́ẹ̀ ni. So ìta gbangba lẹ́ pọn mi ní sí. Ẹ wá wẹ̀, ẹ máa ṣàdúrà. Gbogbo ẹ̀yọnú tí mo ti jẹ sára, gbogbo ìmùlẹ̀ tí ń bẹ lára mi, gbogbo kígbẹ́, ayẹta, gbogbo àṣejẹ, gbogbo kìdí kan tẹ̀wé tó wọ́n náà mọ̀ pé ó ti jẹ sára lọ́dún pípẹ́ tó wá rí pé kò ṣiṣẹ́ mọ́. Láti onírọ̀ ẹ bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́. Gbogbo ògùnkùnkùn tí bá ń lò lónìí kó bẹ̀rẹ̀ sí ní jẹ́ bí iná. Kó bẹ̀rẹ̀ sí ní là bí òrùn. Kí ọ̀nà ó ṣí, kọ́nà owó ṣí, kọ́nà ọlá ṣí, kọ́nà ojú rere ṣí fún mi. Ẹ wá ṣàdúrà dáadáa. Ẹ̀yin àgbàlagbà. Ogun ni. Bẹ́ẹ̀ ni ọjọ́ kejì sí ọjọ́ kẹta ẹ bẹ̀rẹ̀ sí ní rí pé ìyàtọ̀ á dé. Àwọn èèyàn tí ò kí ń pè yín tẹ́lẹ̀ máa pè yín. Àwọn èèyàn tí ẹ̀ kí ń bá sọ tó máa ń dá yín lóhùn tó ń bẹ̀rẹ̀ sí ní dá yín lóhùn. Àwọn ẹ̀yin gbọ́dọ̀ rí nínú ọkàn ara yín wípé oorun tẹ́ máa sùn ní alẹ́ ọjọ́ yẹn, oorun ara ọ̀tọ̀ ni. Ẹ bá mi dánwò. Kẹ́ fún lé lábọ̀. Fún ẹ̀yin tí ẹ fẹ́ rán wa níṣẹ́, bẹ́ẹ̀ ni bí ẹ fẹ́ wá sọ́dọ̀ wa, tàbí ẹ̀yin tí a fẹ́ ṣiṣẹ́ fún ká gbérò ká fi rán mọ́tò ń ṣe fún yín, mi kì í gba kọ́ọ̀lù, ẹ má pè mí o. Bí ẹ bá pè mí ní dá yín lóhùn. Ẹ message mi lórí WhatsApp. Kẹ́ sì sọ ẹ lọ straight sórí ǹtẹ́ fẹ́ bá mi sọ. Kì í ṣe pé mo kí yín, ẹ má kí mi púpọ̀. Ohun tẹ́ fẹ́ ni kẹ́ sọ. Kí lè dá yín lóhùn torí àyàn tá ń dá lóhùn pọ̀. So definitely ẹ pè mí lórí MTN mi. Ẹ̀yà kan yẹn ni mò ń lò. 07064294474. Fún wọn tó bá fẹ́ rí mi o, Badagry là wà. Ní Sẹ̀mẹ̀, Badagry là wà. Ọlọ́run ní fi wálẹ̀. Yóò jẹ́ bí iná, yóò là bí òrùn fún yín. Ó dájọ́ lọ, ó sì dájọ́ bọ̀.